ẹjọ́ Jamiu ni mo mú wá. ṣé Uncle Jamiu lele? Bẹ́ẹ̀ni. ok kí náà ṣe? last born mọ́mì mi lele. ok last born mọ́mì mi ọ̀dọ̀ mi ló ń gbé èmi mo lọ mú lọ́dọ̀ wa nítorí pé foundation bí tó wà yẹn tó bá dàgbà síbẹ̀ kò ní lè wúlò fún ara rẹ̀ torí ẹ̀ mo fi lọ mú nígbà tó fẹ́ wọ JS1 mo lọ mú sí ọ̀dọ̀ mo wá mú nígbà yẹn ìgbà tó dọ́dọ̀ mi mo train títí tó fi jáde SS3 kí n má fọ̀rọ̀ ogun torí mi fẹ́ waste time torí ọmọ tá à ń sọ yìí ọmọ JS1 kò lè dá kátúlẹ̀tà west ọ̀dọ̀ tí wọ́n dẹ̀ ló wà tó ń bá wọn kiri pọ̀ mọ́ ń gbà yẹn ìgbà tí mo ṣáà mú sí ọ̀dọ̀ mo bẹ̀rẹ̀ láti ilẹ̀ fún ìgbà tó wọ JS3 mo mú lọ síbi iṣẹ́ POP. ọkùnrin ni. bẹ́ẹ̀ ni bọ́ ọmọ yẹn fẹ́ jẹ́ ọmọ tẹ́ pé kò fẹ́ iṣẹ́ ṣe àti ilẹ̀ náà tẹ̀ mo ti ń rí torí ibi tí mo wá padà sílẹ̀. ìkan tó ṣẹlẹ̀ tí mo fi mẹ́jọ wọn wá ni pé ọmọ yẹn mo bá wí ní last year lọ́dọ̀ mi ó wá sá lọ sọ́dọ̀ ọ̀dọ̀ wọn àwọn wa mú fáwọn ọmọ tiwọn ó wá mú lọ sí Maryland òun wálé wá sùn wọn ò jẹ́wọ́ mo tún pè é gbà mo bọ́ ọmọ yìí wí kó tó dẹ̀ fọ ọ̀rọ̀ rẹ o iṣẹ́ ni mo ní kó lọ sí ó kọ́ṣẹ́ télọ̀ lọ́dọ̀ mi iṣẹ́ télọ̀ ni mo fi sí nígbà tó kọ́ṣẹ́ télọ̀ yẹn kò fojú sí dáadáa ó tún padà síbi iṣẹ́ POP ìgbà tó débi iṣẹ́ POP ọ̀dọ̀ ọkọ àbúrò mi mo fi sí tó fi ń kọ́ṣẹ́ POP ìyẹn wá ní pé bí pé à ń bá ìfọ́sí ẹ̀ wá kọ́ iṣẹ́ ni pé ó kàn ṣe bíi àlejò pé ká béèrè iṣẹ́ tó fẹ́ ṣe ó lóun máa kọ́ télọ̀ mo lọ fi sẹ́nu kọ́ṣẹ́ télọ̀ nígbà tí mo bí ọmọ tí ó lọ yìí ni mo lọ gbàyè fún níbi ẹnu iṣẹ́ télọ̀ ó tún sọ pé òun máa padà síbi iṣẹ́ POP àdàpadà sọ́kọ́ ọ̀dọ̀ ọkọ àbúrò mi ìgbà tó kúrò lọ́dọ̀ ọkọ àbúrò mi ìwà ìmẹ́lẹ́ tó wà lára rẹ̀ ó tún sá lọ sọ́dọ̀ àǹtí mi bọ́ àǹtí mi yẹn ó ti ṣaláìsí nsìn ìgbà tó débi ibẹ̀ kò pẹ́ sígbà yẹn láǹtí mi ṣaláìsí ibi tó ti kúrò ọlọ́run ò lè gbà nítorí pé ó lẹ pé tó bá dẹ̀ ti sọ pé kó ṣe tipátipá á ṣe bíi pé wọ́n fi ìyà jẹ òun. màmá yín dà. wọ́n mímì rè. tọ́. àwọn abilé mi. ìkan tó wá ṣẹlẹ̀ báyìí ni pé ó wá padà sọ́dọ̀ tèmi kó lọ kọ́ kó máa lọ ṣiṣẹ́ ó lọ ń ṣiṣẹ́ oṣù bíi kan 15,000 ló ń fún un ṣùgbọ́n torí pé mo mọ̀ pé ó jẹ́ ọmọ kan tẹ́ pé ojú ẹ̀ràn mi ìtẹ́fẹ́ kan bíi wàhálà wọ́n wá ní pé mi bẹ́ẹ̀ pé ó jí kan bẹ́ẹ̀ lọ́jọ́ yìí mo wá bá wí ó dúró tì mí mo tẹ̀ ń gé ẹja fún kọ́sítọ́mà lọ́wọ́ mo wá mú ọbẹ̀ yẹn mo wá ìdí ọbẹ̀ yẹn mo wá fi nà mí ìlàmọ́ lórí ó wá sá lọ sí ọ̀dọ̀ wọn gbà tó sá lọ sọ́dọ̀ wọn wọ́n pè mí pé ó sá wá sí ibi ibẹ̀ wọ́n kọ́ ló pè mí wọ́n ara ọ̀dọ̀ wa nígbà tó débi ibẹ̀ àwọn àmọ̀ fún òun mo wá gbọ́ pé ó sì wà lọ́dún èlé mo wá pè Jamiu mo máa gbọ́ pé Sulaiman wà wà ní ọ̀dọ̀ ẹ̀ ó ní kò sí lọ́dọ̀ òun mo pè yàn tó bí ilé tọkọ bí kọ́ tó bí òun ó ní gbogbo wọn sẹ́ mo wá ń wòran ó wá di December 17 Jamiu wá pè mí pé òun lọ ṣe operation fún Sulaiman wọn jẹ́ ń gbọ́ mẹ́ta ni wá òun ló ṣì kẹrin wá kò sẹ́nibọ̀dì tó gbọ́ ibi tó bá dẹ̀ ti mọ́ èmi sí lọ́ máa lọ́n ti mọ́. Sulaiman dà. àmọ́ ibi tó fi sí ó wá mú kúrò ó lọ ṣe operation fún àti ìgbà yẹn mo ti fẹ́ mú wá sórí yọmí o ọ̀wọ́n àgbàlagbà wá bẹ̀ mí pé ká gbàgbé ẹ̀ síbẹ̀ ìwọ wá ní pé ìgbà tó ti ṣàjẹ́ lọ hospital ìwọ fi lé mọ́tò àárí láti December irọ́ tẹ̀ ló pa kò mú lé mọ́tò. okay. láti December 24. ẹ̀yin mélòó ni màmá yín bí. mẹ́rin ni wá. àwọn méjì tó kù ńkọ́. àti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlẹ́kẹta tó máa péré kó tó yọjú tó kẹ́ wọn ò mọ̀ pé ó máa yọjú. mo kàn béèrè sáwọn méjì tó kù wá. bẹ́ẹ̀ni. ok ọkùnrin ni wọ́n àbóbìnrin. ọbí ọkùnrin ọbóbìnrin obìnrin méjì ọkùnrin méjì ni wá. ok ó kọ ọkùnrin kan obìnrin kan lẹ́yìn ẹ̀yìn báyìí. bẹ́ẹ̀ni. àti Jamiu tá à ń wá àti Sulaiman tá à ń wá tó ẹ ṣeun ẹ kálẹ́ mà. yes ma. ìyá ẹ̀ lọ bí lé mi ọ̀dọ̀ àjọ ń gbé ní Májídùn ni. ẹ̀gbọ́n ìyá àǹtí ilé yìí. ìyá yìí gangan. èmi ni ẹ̀gbọ́n ìyá yìí. ẹ̀gbọ́n ẹ̀ ní ẹ̀yìn. ok ìyá bàbá kan náà. ok. òun ni kí wàá máa wá fẹ́ fàyọ̀ ọmọ yẹn ò ṣẹ̀ṣẹ̀ máa sá wá bọ́mọ yẹn bá ti wá sá wá máa ń bẹ̀ wípé gbogbo ọmọ tó wà ń takọ ló gbàdúrà kó máa sùn ta mi ì fẹ́ kó yọ ọmọ amúgbó toró máa ń kírun bó ṣe wá dé mo ì sí níta ìyá ẹ̀ wà ń ta ìyá ẹ̀ bá wá jí mi nulẹ̀ torí inú yàrá kan náà là ń sùn bí ìyá ṣe wá jí mi wọ́n á kí ló dé ó wá ní Suleiman tó ti dé ta ìjọ òun ni mo yìí bẹ́ pé kó lọ ná tó ṣẹ̀ṣẹ̀ lọ tó tún wá di pé wọ́n tún làdí ọ̀bẹ mọ́ ó ló fi orí wọn òun pé wọ́n kàn kínní ọ̀bẹ mọ́ òun lórí
bí mo ṣe wá tẹ̀lé yẹ lọ síta nìyẹn ìgbà tí mo tẹ̀lé yẹ lọ síta mo bá ní Súlè kí ló dé má ṣe mí léṣe ó ní torí pé ní kò má sá lọ ni òun ti fẹ́ bọ́lẹ̀ níbi tó ń lọ ta ló ń lọ bá kí ló ń dùn náà ṣe rò pé àwọn ọmọ tó wà ń ta gbogbo wọn ló wù ni èmi ò lè jẹ́ kó lọ báwo ni màá ṣe fẹ́lẹ̀ kó máa lọ èyí tó wá bíle tó jọkùnrin ìyẹn wá ní wo òun á lù ẹ́ pa tóun bá ti mú ẹ òun máa ṣẹ́ léṣe nínú àwọn ọmọ ìyá mi ọkùnrin kan dẹ̀ ló wà nù wá. ètò jẹ́ àbúrò Súlè. ẹ̀gbọ́n ló jẹ́ fún. ok ìtàn bílẹ̀ àǹtí. ìtàn bílẹ̀ ẹ̀gbọ́n ló jẹ́ fún ọkùnrin ni o. wọ́n á lòun ọ̀dùnà. ó lòun máa nà ọ́ pa òun máa wọ ẹni tó máa kú fún un. mo ní wá ó ti ń kọjá àyè ẹ o ó ti ń kọjá àyè mi ò ní kú nítorí ẹ o àṣeyẹ ni máa ṣe torí kí ni ìyá ẹ̀ lọ́ọ́ bílẹ̀ mi ní ilé dànù bàbá wọn wà lórí ìdúró ìyàwó náà wà lórí ìjókòó ó bá ṣáà ń lọ ọmọ yẹn náà ní òun á dúró tì mo ní kò ń ṣe ṣojú tèmi torí wọn bá máa wí alẹ́gbọ̀n ìyàwó wà bẹ́ẹ̀ kí wàá mọ wá fẹ́ fàyọ ọkùnrin kan ṣo ló wà nù ọmọ ìyá mi ìyẹn ní ìyànà dákú ló máa ń nọmọ tó bá lè sálọ kó sálọ kò rányàn wàásù ló ń pè àwọn yẹn sápamọ́ sílé ni àwọn náà ti síta ká má fọ̀rọ̀ gùn ṣá bí yẹn àwọn yẹn ló jẹ́ lọ́ọ̀tì eléyìí síta wọ́n wà nílé báyìí. wọ́n jẹ́ ọmọ màmá ẹ̀. ọlọ́wọ̀n yẹn ló kọ́ mi sọ́hun àbúrò làwọn yẹn ọmọ ìyá kan náà ni gbogbo wa lájọ wá tẹ́lẹ̀ wọn. òun náà bí lè yá yìí ìyẹn ọkùnrin kan tó wà ní ọmọ ìyá tèmi lẹ́yìn èmi náà bí ìyá yìí wọ́n wá bí ọmọkùnrin yẹn lé yá yìí ṣé ti yẹ yín bẹ̀ yẹn bó bá ti wá mọ́ màá nà dákú àdànpá òun ló jẹ́ kọ́ ọmọ yẹn máa sá kí wá ni mo wá fẹ́ fàyọ́ ń bẹ̀ bọ́mọ ṣe wá ní kí n jẹ́ kó ń gbé báàgì òun kó ń máa lọ òun lè jẹ́ kó tún wá náà mo ní má sá lọ àtijọ́ tí mo ti ń bẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ti ní tó bá rówó kíwọ́ náà gbà lé òun sọ pé gbẹ ti bímọ má sá lọ ta gbogbo ọmọ tó bá ń ta kọ́ lóhùn kan máa sùn ta o ìmí ò réyàn yà sí ni o mo ṣàbí ọmọ yẹn ṣá ó wá ní kí n gbọ́ ohun tí ẹ̀gbọ́n òun yẹn wí yan ọkùnrin Yusuf tán bí lè tó jẹ́ àbúrò yìí tó jẹ́ àbúrò ilé tó jẹ́ àbúrò àǹtí. ó wá ní kí n gbọ́ pé ó ti ń sọ̀rọ̀ sí mi pé mi ní dá sóhun mọ́ mo ní máa dá sí ẹ mi ì lè fi ẹ́lẹ̀ ká máa fọ̀rọ̀ ọ̀gùn bọ́mọ yẹn ṣe ní òun ò lè jọ wá náà òun èyí tó máa fi sá lọ bí tí mi ò mọ̀ jẹ́jẹ́ lọmọ mi jókòó mo bá dẹ̀ kọ fóònù nọ́mbà fún ipe fóònù nọ́mbà yìí yẹra sí ọ̀dọ̀ ọmọ mi Jami òun ló dúró yìí mo á ní tó bá ti yẹra síbẹ̀ ó wá ní tẹ́wọ̀n bá ti yẹra síbẹ̀ ká má sọ pé òun wà ńbẹ̀ pé tó rántí máa wá lé òun ńbẹ̀ ìgbà bí kẹ̀kẹ́ ń jẹ́ kó máa lọ mo ní má lọ ìyá ẹ̀ náà ń bẹ̀ mí pé kí n má jò lọ pé kó yẹra sọ́dọ̀ Jami mo wá máa ń pè wípé kó wá wo mọ́mì ẹ̀ á ní òun máa pàdé wọn tó bá pàdé wọn ò lè ṣe nǹkan kan fún ẹ ní rárá bẹ́tà kóun máa kúkú lọ ibi tó ń bá rí mo ní má lọ ibi tó bá rí gbogbo èyí tó ń ṣe wọ́n ti ṣe fàkọ́bí mi náà rè. ojú ẹ̀ sá wa ń ta gan. ẹ ní dààmú lágbára Ọlọ́run ojú ẹ̀ ti wà ń ta mo ṣáà ní kó má lọ ọmọ yẹn ò gbọ́ nígbà tó wá yáṣá mo ṣàfún ní fóònù nọ́mbà ọmọ mi tó dúró yìí ó wá pírẹ́sì ọmọ mi lọ bó ṣe wá mọ̀ yìí pé ó wà lọ́dọ̀ ọmọ mi pé lẹ́yìn ṣe wá ń fi fóònù ìyá òṣì ìyá ranù á mọ̀ máa ràn níbi tí ò fẹ́ á gbọ́n Bàṣírà ti tẹ́lẹ̀ ló ṣèbí á mọ̀ pé Bàṣírà ti tẹ́lẹ̀ kọ́ lélẹ́yìí gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn ṣá ìpayà mú ọmọ yẹn kó tó di pé payà mọ́mọ́ ìgbà tó ọmọ yẹn wà lọ́dọ̀ ọmọ mi alákòókòrò mu gbogbo bíbá yẹ òun anibiṣẹ́ ẹlẹ́dẹ̀ náà fi sí bóyá òórùn ló kó sí mi ò mọ̀ ọmọ mi ṣáà nígbà tí ó ń sọ pé àkòkòrò lásán lọ́ṣẹ̀bì ọba ṣàmù lọ sí hospital ń bí iṣẹ́ tiẹ̀ nígbà tó ń dé hospital kan wá ní kan lọ sí Gbàgádà kọ́tàṣe di pé ọmọ àtọ́jú ẹ̀ ó ti sọ fún mi ó ní kí n má mú nọ́mbà òun dání nígbà tí ìyẹn bá fẹ́ pé kó ń bá sọ̀rọ̀ láyélájí ẹ má pe nọ́mbà òun mọ́ kí ló kọ́ ẹ pẹ̀lú ìyá òun má dá sọ̀rọ̀ ìyá òun mọ́ o ìyá náà bá dé kí ló tójú bọ̀ mọ́lẹ́mì ọmọ tó tójú bọ̀ o ìwọ Bàṣírà ti tẹ́lẹ̀ ló máa pè òun á rán ẹ níbi tó fẹ́ ṣáà má pa mí èmi mọ̀ pé ibi tó máa padà wá nì nígbà tó dẹ̀ di pé ọmọ wà lọ hospital tọmọ gbádùn tán tọ́jú ọmọ tọmọ mi náwó tọmọ arábíṣẹ́ wọn náà sanwó bẹ́ẹ̀ ló ń pariwo lémi máa jídùn àtàbúrò ọkùnrin yẹn lọ sọ yìí pé kò gbọ́dọ̀ kú o kò gbọ́dọ̀ ṣe gbá ọkọ̀ mọ́ ní kò tiẹ̀ ní kù lágbára Ọlọ́run alájọbí tó jọ bí èmi àti ìyẹ́ ẹ̀ ó mọ̀ pé mi fẹ́ kó já síta ni kò dẹ̀ ní já síta kò ní yáyàkuyà ká má wàá fọ̀rọ̀ gùn bọ́ ṣe wá tọ́jú ẹ̀ lọ hospital èyí tó jóbìnrin tó ṣe kejì òun ó lọ sí hospital ó lọ wò láti Ìbàdàn nìyẹn ti wá tán bí ọmọ tó sá lọ yẹn tán bi lé ìyẹn wá láti Ìbàdàn wá wò ní Gbàgádà bí yẹn ṣe wá wò yẹn wá pè mí lórí fóònù pé òun ti rí pé òun ti mọ ọbẹ̀ ipa àmọ́ ọmọ Súlè yẹn arẹ ò balẹ̀ bóyá ẹrù ń bà ní kọ́ máa ka ọmọ hospital níṣẹ́ ló ń kọ́ wọn nọ́ọ̀sì lójú ipò òun ti gbádùn òun lọlé ká má fọ̀rọ̀ gbọ́n ṣáàjẹ̀ ní December àbí 24 oṣù tó kọjá tí ọdún kù ọ̀la ọdún 25 tó máa ń ṣe yẹn wọ́n ṣáàdì ṣáàjẹ̀ wọ́n jẹ́ di ṣáàjẹ̀ yẹn ó wá bi ọmọ mi léèrè pé ṣé kò máa lọ sí ilé ọ̀dọ̀ ọmọ mi
ọmọ mi wá ní kó má lọ sílé ọ̀dọ̀ òun ò pé ṣó gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n ẹ̀ yìí tó jókòó yìí tó ń sọ sí mọ́mí òun lórí fóònù gbogbo ìpayà ọ̀rọ̀ tó ń sọ yẹn tọmọ yẹn ń gbọ́ lórí bẹ́ẹ̀dì kò jẹ́ kọ́mọ yẹn ìpayà ti mú gbogbo ọ̀rọ̀ yẹn wà lórí fóònù sí gbogbo bó ṣe ń sọ̀rọ̀ ọmọ yẹn wá pè mí pé ṣé mi máa yà sóhun mọ́ ní mi máa yà sí ẹ nítorí ẹ̀gbọ́n kó mi gba gbogbo ohun tí Bàṣírà ń sọ fún mi mo lẹ́mìí kan ló sọ ọ́ sí fi sílẹ̀ gbogbo ọ̀rọ̀ yẹn wà lórí fóònù báyìí mo lẹ́mìí kan gbẹ̀yìn ó ṣàpariwo òun máa rán ibi tí ò fẹ́ bí mo ṣe wá ń bọ̀ pẹ̀lú mọ́mì ẹ̀ tó ti sọ pé mi gbọ́dọ̀ mú mọ́mì òun dání wá mo wá sọ pé ṣòbọ́dọ̀ mọ́mì ẹ̀ gangan ló sá wá lọ́lápá ẹjọ́ ń gbé pẹ̀lú mọ́mì ẹ̀ ló jẹ́ kọ́rọ̀ kàn mí tí n bá gbé pẹ̀lú mọ́mì ẹ̀ kò lè kàn mí n bá ṣàtọ̀ bó ṣe wá bọ́ síta nìyẹn ló ní ìyá òṣì ìyá ara nùkínní kan mo ní ká lọ sọ níwájú àwọn tó ní àwa. ẹ ń bo wá ní Sùláìmọ̀ wà bá. Sùláìmọ̀ bá ṣe wá mú wọ mọ́tò ní Kétu ọmọ mi yìí tẹ̀lé ó ní kó má lọ sílé ọ̀dọ̀ òun pé ọ̀dọ̀ wa ni kó wá ibi tèmi àti ìyá ẹ̀ wà bó ṣe wá dé owó dé bí yẹn ṣe wá bọ́ lẹ́nu pẹ̀lú àwọn oògùn tó kù tó fi dìcháàjì ẹ̀ tó kó fún àti gbogbo ẹ̀ bó ṣe wá bọ́ lẹ́nu owó dé nìyẹn ó wá di láàárọ̀ ọjọ́ kejì ó wá pè mí pé àǹtí pẹ̀láǹtì lọ́ máa ń pè mí wá ní kò sí wàhálà o òun ò wá sí Májídù òun lè jẹ́ kẹ́nì kankan náà òun mọ́ o mo ní lápá abo ó dẹ̀ ní kí n má béèrè ibẹ̀ pé tó bá yà òun àwálé bó ṣe sọ nìyẹn fóònù nọ́mbà ni mo kọ fún tó fi dọ́dọ̀ ọmọ mi fóònù nọ́mbà pé kó má fi bọ́ síta o. nọ́mbà rẹ̀ wá ń kọ́. nọ́mbà wà lórí fóònù. ẹ jẹ́ kí n sọ lọ́wọ́. ṣé ẹ padà pé. mo pè ọ́ ti pa fóònù níjọ́ tó pè mí. láti gbà wo nìyẹn ti ṣẹlẹ̀. ní nǹkan bíi ọdún tó kọjá yẹn àwọn kan wá lọ́wọ́n rí gbogbo ibi tó ti wá lọ́wọ́n rí mo wá lọ bẹ owó dé tó ti pè mí yẹn náà mo lọ síbẹ̀ mo ní lápá àbọ̀ àwọn yẹn ò sápá àbí kankan fún mi ọmọ kan ládùúgbò tó wá lóhùn rí mo wá lọ ní lọ sí ìsọ pààtì mo ṣáà ń béèrè mi padà mọ mi rí níbi bẹ̀ bí ẹ̀gbọ́n ìṣèwá ní òun máa gbẹnu sí máìkì. wọ́n gbọ́ yín mà. kò ṣe bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn Jamiu mú ọmọ yẹn lọ sí Maryland ó rò bóyá ọmọ tó yẹ pé ó lè ṣe iṣẹ́ tó yẹ pé òun lè rí lónìí nígbà tó débi bẹ̀ mo pé ó ní kò sí lọ́dọ̀ òun ogún tí Jamiu máa pè mí December 17 ó ní pé ara Sùláìmọ̀ ò yá pé ó ti wà lọ́sibítù wọ́n ti ṣe operation fún mo ní o ṣe operation fún bí mi ní purọ́ ọkọ̀ tí mo sọ mo ní ṣòyà wèrè ni mo ní báwo wá ṣe operation fún èmi ò gbọ́ mẹ́ta ni wá àwa mẹ́ta wà nílé nobody tó gbọ́ ó wá ṣe operation fún mo ní wọn bí ẹ̀dá ó dẹ̀ di ọjọ́ kejì mo gbéra mo ní mò ń bọ̀ wá sórí yọmí èèyàn tó dúró bí bàbá wa kan wà ní Májídù alájì ni bàbá yín kọ́. bàbá mi ẹ jẹ́ kí n sọ bí a ṣe jẹ́ ṣẹ́rí mọ́mì mi wọn ò lákun dáàdì mi náà ọmọ ìgboro ní tọ́ba ti mú kan wọ́n ti gbé nǹkan tó ń ṣe wọ́n ìdí táwọn náà tó fi ráyè ṣe bó ṣe wọ́n irọ́ wọn pa pẹ́dọ̀ mọ́mì mi ló lọ kò lọ sọ́dọ̀ mọ́mì mi ọ̀dọ̀ wọn ló sá lọ tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tèmi ọmọ àti ọmọ rògùn bọ́ bá wọn màrò kódà kí wuyin lọ bá wọn kẹ́kọ̀ọ́ sọ pé Bàṣírà ọmọ èèyàn máa ṣe kọ́ fún wọn inú wọn máa dùn ọmọ àmà máa ṣí láwẹ́láwẹ́ bí mo ṣe rí àti bí mo ṣe jẹ́ torí pọ́dọ̀ wọn mo gbé kó tó dẹ̀ fọ̀rọ̀ ni pé mi ì bá yín mo fẹ́ lọ kọ́ iṣẹ́ tí yọ́n bá ṣàdàgbà yọ́n máa lọ kọ́ iṣẹ́ ni iṣẹ́ tí mo fẹ́ lọ kọ́ ló díjàlẹ̀ láti gbà yín more than 15 years now lọ́ ti sọ mí dọ́lọ́gùn. Májídù Àwórì rẹ̀ ń gbé. bẹ́ẹ̀ ni Májídù Àwórì bí pẹ́ tí mo. ẹ fi fóònù síta wọ́n máa sọ owó èèyàn tó jẹ́ sí wa. ẹ jọ sà. orí afẹ́fẹ́ la wà dáàdi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ délẹ̀ o wọ́n wá ní ó wá lóun lọ ṣe operation fún mi ní wọn bí ẹ̀dá mo dẹ̀ wá ń bọ̀ wá sórí yọmí lọ́jọ́ yẹn alájí yẹn pè mí ó bẹ̀ mí wọ́n tú mi pé kí n má wà bọ́lọ̀ yẹn máa níyànjú wọ́n pe Jamiu yìí pé kó yọjú lọ́jọ́ yẹn títí dago 9 kò yọjú láti àárọ̀ láti wà ń bẹ̀ tó bá yẹ pé ó yọjú mi ó ṣẹ̀ṣẹ̀ ká má wọ̀ ọmọ yẹn lẹ́nìí kò yọjú nígbà tí ò yọjú ìgbà tá wa kúrò ń bẹ̀ ló ṣe wá yọjú ó pè mí lórí fóònù pé kí n má bínú nígbà tó bẹ̀ mí pé kí n má bínú mo ní kò sí wàhálà the next thing ni màá gbọ́n pé wọ́n ti discharge ọmọ lọ́sibítù òfin sínú mọ́tò tó ń bọ̀ ní Májídù ọmọ òdélé irọ́ náà pa pé ó bọ́lẹ̀ Májídù wọ́n lọ́rọ̀ ọmọ yẹn ní mọ̀wébà ní ọ̀nà kára pọ́mọ yẹn ń ṣe gangan ní ìmọ̀kọ́ tó fi kàn irọ́ náà pa kò fi sí mọ́tò báyìí máa ń tàṣẹ pátó ní mọ́nà mi ò lákùn ni mo ṣẹ̀ṣẹ̀ máa ṣe. ṣé òótọ́ lẹ́yìn gbọ́ pé ọmọ yẹn ṣe gángan gbà sí i. dádì gángan tó ń ṣe yẹn ló mú mi pè tí mo fi bú wọn pé ọmọ sọnù láti jọ pé báwo la yẹ fẹ́ rí ọkọ̀ pọ̀sẹ̀ kan sí màá bí ọmọ ẹ̀yìn mi yìí mo wà ń lọ oyún mi ilé yọjú hospital yẹn general hospital ló gbé lọ.
àti ilẹ̀ wá sà. ẹ sọ kankan ẹgbẹ́ máìkì sọ. ẹ súnmọ́. òun la gbé ọmọ yẹn lọ oyè yín bẹ̀rẹ̀ ọ̀dọ̀ mi ló wà. ẹ súnmọ́ máìkì náà. ọ̀dọ̀ mi ló wà tó ti ń kọ́ṣẹ́. ọ̀dọ̀ mi náà ló wà láti ilẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé bóyá bí ọ̀tẹ̀ fámìlì ìpè ẹ̀mú kó lọ́dọ̀ ẹ̀ kò lè ṣiṣẹ́ kan lọ́dọ̀ ẹ̀ gbà tó ọmọ yẹn wá sọ́dọ̀ mọ́mì ẹ̀ ní Magidi yẹn tó wá sọ́dọ̀ mọ́mì ó ń ṣàlàyé fún mi pé ọ̀pọ̀ òun ti fèsì gan-an ó ní gbẹnu sọ̀njà kí ló ti fèsì mélòó lára tiẹ̀ ó ní kánú gan tiẹ̀ lè para wọn nù àmú lórí ẹ̀ yìí ni ọgbọ ọmọ ọjọ́ wo tó fẹ́ para ẹ̀ lórí kíni kí wá ní káwá ẹ̀ wá sọ tí wọ́n bá sọ ẹ̀ bẹ́ẹ̀ mi àtọmọ yẹn ṣe wá ń sọ̀rọ̀ orí fóònù sì lélẹ́yìí o ó wà ní ẹjọ́ ẹjẹ́ ń tiẹ̀ wá bá yín kíní kan máa ní kò fẹ́ wá bá mi ọgbẹ́ni mi ò fẹ́ wàhálà ò jẹ́jẹ́ mi mo dúró kò sẹ́ni tó mọ bí mo yẹn jẹun mo yẹn tọ́jú àwọn ọmọ mi kò sẹ́ni tó mọ ó ní òun máa wá sẹ́ ẹ̀gbọ́n òun máa wá ẹjọ́ ẹjẹ́ kí n wá bá yín òun fẹ́ dúró táwọn pípò yìí pé nǹkan tí Bàṣírà ń fojú òun rí tó jẹ́gbọ́n òun ó ti pọ̀ jù eléyà wá ibi tóun ti gbé kò ló ń kà ó ti kọ́ṣẹ́ POP ó kọ́ṣẹ́ tailor ó kọ́ṣẹ́ káfíńtà iṣẹ́ tí ọmọ yẹn kọ́ kò ló ń kà tọmọ yẹn ń ṣàlàyé fún wa ní ọ̀gbẹ́ni ọ̀dọ̀ mi tó fẹ́ dúró sí i ọ̀dọ̀ mi ló wà tẹ́lẹ̀ tán ti lé ẹ ipò ò lè dúró onígbà tó ń kọ́ṣẹ́ tẹ́lẹ̀ ohun tí wọ́n máa ṣì ń tẹ upholstery lèmi furniture upholstery ni mo ń ṣe ìgbà tó dẹ̀ dọ́dọ̀ mi ó ní ọ̀pọ̀ máa dúró sọ́dọ̀ yẹn jọ jẹ́ kí wọ́n wá fún nọ́mbà mi ó dẹ̀. gbogbo ìgbà tó ń bá yín sọ̀rọ̀ yẹn ń bolú àgbà. gbogbo ìgbà tó ń bọ̀ ẹ̀ ó wà lọ́dọ̀ mọ́mí ẹ̀ ní Magidi èmi wà ní Maryland bí iṣẹ́ tí bá ti lọ níjọ́ Monday. ọ̀dọ̀ mọ́mí ẹ̀ àtọ̀dọ̀ mọ́mí yín náà ni. wọ́n jọ ń gbé papọ̀ ni. wọ́n jọ ń gbé pọ̀ ni ó dẹ̀ ti gbà tó wá gbanú báyìí ó dé Maryland. kí ló dé tẹ̀ sùn yàrá kan náà. ọkọ mi ti ṣaláìsí ní bàbá ọmọ mi. kọ́kọ́ wọn tó ṣaláìsí lọ ti ń gbé Magidi. no àti kí ló dé tẹ̀yìn àti màmá jọ ń gbé. family house ni. family house ni. ok. ilé bàbá mi ló kọ́lé. ok. ẹ̀yin ọkùnrin kan tó wà ní wa náà ló sọ wípé ká kúrò ní fóun fẹ́ fi lé rẹ́ǹtì. òun ló fa gbogbo ọ̀tẹ̀ báyìí o. irọ́ ló ń pa. ṣé ọkùnrin tó wà nù yín yẹn lẹ fura sí pé ó ń lo àǹtí Bàṣírà. ẹ̀hún ló ràn tẹ́yìn gan bá ti rójú ẹ̀ ti mọ̀. ẹ jọ. màmá ẹ̀yin náà sọ pé bẹ́ẹ̀ ni màmá yín náà ní. ọtí ti ọ̀rọ̀ sí wọn lẹ́nu mo fi Ọlọ́run ṣe ẹ lè pàkọ́ bí wọn ṣe lè pàkọ́ bí wọn ẹ pàkọ́ bí wọn ẹ jẹ́ fún wọn nọ́mbà yín ní sùúrù ọlọ́pọ̀jẹ́ mi nìkan ni mo wá síbí báyìí ọlọ́pọ̀ mi nìkan mo wá ẹ má tún pè ìrọ̀lẹ́ pa ìrọ̀lẹ́ pa. olùyẹ̀ ẹ̀gbọ́n táìmù ti lò after 5 mo ní ìnísùúrù jẹ́ kí n tiẹ̀ ṣe tán bóyá mo lè sìn ẹ́ dé ilé wọn bá mi pọn skẹ́lẹ̀tì ṣe àpọ́n ní Kétu lọ́jọ́ ẹ̀ ọmọ tó ń kàn mò ń tẹ̀ láti pe nọ́mbà ẹ̀ ká ní bọ̀bọ̀ yẹn gbé kọ́ ni ó ṣeéṣe kó yẹ pé mi àtọmọ yẹn a máa jọ dé Magidi ni bọ̀ tìgbà tí ò gbé kọ́ ọmọ yẹn gbọ́n lódìdí ń bẹ̀ mí pé ẹ̀gbọ́n ẹ̀ bọ́lẹ̀ wàhálà yín náà ó ti tó káwọn tó níṣẹ́ máa pariwo lé yín lórí bọ́mọ yẹn ṣe ní kí wá bọ́lẹ̀ mo ní jọ́ tó ọlọ́ máa lọ́lé o mo ní máa lọ ó ń béèrè lọ́wọ́ mi ṣé kí n lọ́lé ọ̀dọ̀ yín mo níyàwó mi ò lè tẹ́ kí ẹ báyìí òun náà máa lọ bí iṣẹ́ mo ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé máa lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀ mo dẹ̀ pé wọ́n ẹjọ́ ẹ bá gbé omi gbóná kaná pẹ̀lú ìsebẹ̀ wọ́n ní pé kó máa lò iyọ̀ pé kó máa dì síbi tí wọ́n ti yọ eyín ẹ̀yẹ pé eyín ẹ̀ di sọ gbọ́rùn ẹ̀ báyìí ló tóbi tí mo rò bóyá. so ara rẹ̀ ò tí ì yá gan tó fi sá lọ báyìí. kò sá lọ dádì níbo wá wà. ó ṣe operation fún kí ló dé tí wọ́n jẹ́ kọ́ ọmọ yẹn mọ̀ irọ́ ni mí nígbàgbọ́ ní kókó ṣọmọ yẹn ẹ pé ẹ wò mẹ́pà kọ́bí ẹ̀ irọ́ ni ó ti ṣe operation tán ó ti ṣe operation tán. tó bá kàn wá wò lọ hospital nǹkan tó bá ń wẹ̀ kò ṣe lẹ́yìn. irọ́ ló pa òun alájì wọlá irọ́ ló pa mi ìṣẹ̀ṣẹ̀ máa gbé tó ìmọ̀ mọ́pẹ́ kì í fi igbá kànbọ̀ kan nínú irọ́ ló pa kódà mo ti ń gbé ètò yìí. ṣé mo lè rí fọ́tò Sùláìmọ̀. bẹ́ẹ̀ ni. ó ń dà tó ti wà ń bí black and white lẹ́ni nìyẹn ní normal. kò sí iná bóyá máa ń ya fótó ẹ̀ ni. aláàpẹ fóònù mi gan sọ̀rọ̀ ni gbogbo everything tó ń ṣe ó wà lórí. irọ́ ló ń pàjá mi o dádì ẹ jọ̀ṣẹ́ lè bá mi pa ẹ jẹ́ káwọn èèyàn pè àbí kẹ́ pàkọ́ bí wọn èèyàn méjì ẹ̀mí ìfẹ́ ọ̀tẹ̀ ni mi ọkọ tó ń dùn mí ni pé àkọ́bí ta ni ká sọ. àkọ́bí wọn irọ́ ló pa nítorí pé ìyẹn ò fẹ́ máa ìwà tó ń wù tí kò pọ̀ ni kò fi tẹ̀lé wọn kò ṣe pé wọ́n sọ́dọ̀ táwọn. eléyìí o mẹ́pẹ́ o ìyá tó tú ẹ̀dá àgbà. ìṣòro já kí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ìgbà tó ní pọ́nmọ yẹn pé ó ń ṣe gángan kiri ni mo fi sọ̀rọ̀ ẹ wo déètì ọjọ́ yẹn
ọyẹ́yẹ́ yẹn mi ò sọ̀rọ̀ mi sí wọn ọ̀rọ̀ èèyàn kan tí mo sọ nìyẹn mo sọ̀rọ̀ irọ́ lọ pa irọ́ lẹ̀ ń pa. ọmọ Sulaimon yìí Jamiu mi ò gbé iṣẹ́ kọ̀ọ̀kan fún Jamiu fún Sulaimon ọ̀dọ̀ mi ló ń gbé ẹgbẹ́ mi ẹgbẹ́ ká pé èèyàn tó lọ sanwó school ẹ̀ nígbà tó fẹ́ ṣe common entrance public school ló ń lọ tẹ́lẹ̀ public school ló ń lọ tẹ́lẹ̀ ó rí bí olóhùn lọ school mọ̀ mo ní tọ́lọ̀ tí ẹ gbọ́dọ̀ yàtọ̀ torí gbogbo owó kàwé. It's all right mama ẹ lè bá a sọ̀rọ̀. alẹ́ sọ̀rọ̀ Ọlọ́run lè sọ̀rọ̀. bẹ́ẹ̀ wàhálà tí ẹjọ́ wà lẹ̀. mi bá ṣe dé báyìí ló ti wá ń ṣẹ́pẹ̀ fún mi pé kí mo mú ìyá òun wá ṣe. mama sá. báwo ló ṣe jẹ́ mà. ọmọ mi ni. báwo ló ṣe ṣẹlẹ̀. ó sáwá bá a máa gidun ni. níbo ló wà báyìí. àárí. níbo ló lọ. àwọn ibi tó lọ. àwọn èèyàn kan náà àwọn rí ń bì gbá àwọn rí ń bì àwo ọmọ ló ń sọ fún wa. àwa máa sọ fún mi bí ìyá òun ṣe rí ń dún òun ni ṣé mi mo dáa ni ọgbọ́n náà bílẹ̀ mi ìyá kan bàbá kan náà. láti ọ̀rọ̀ ọmọ ló ń béèrè lọ́wọ́ yìí ẹ máa mátàmọ́ irọ́ lẹ̀ ń pa irọ́ lẹ̀ ń pa ẹ má jà stress mama. irọ́ ló ń pa ó ti sọ̀rọ̀ sí wọn lẹ́nu gan ló ń fi mọ́ ọmọ mu wọn bọ̀ kò sí kọ̀kọ́ tó fẹ́ wá ṣe bí ìgbà táwọn kékeré gan yín gan lẹ̀ ń pàṣẹ fún wa ẹjọ́ lè yí gbogbo yìí tẹ̀ ń sọ yẹn irọ́ lẹ̀ ń sọ ẹ pé àkọ́bí wọn yẹn àti ìyàtọ̀ ní pọ́ńsì pé kíni àjọ wá bíbá ní last week ni kò wá àjọ wá last 2 weeks ni Jamiu wà ní. tẹ bá gbọ́rọ̀ lẹ́nu àkọ́bí mi ẹ rí bọ́n ṣe sọ́dà. wọn ò sọ kọ́kọ́dà ọmọ wa sínú ilé ìkọ́ tó ṣẹlẹ̀ ní kẹtẹ́rẹ̀ lọ́wọ́ ẹ̀ kò ń ṣọ̀rọ̀ tó bọ́ ṣe sọ́dà. tó jọmọ bàbá mi ó máa wá sọ́dọ̀ ẹ̀ báyìí. ó dẹ̀ má tún pé fámìlì ẹ pé ibi tí mò ń gbé ìgbà tí mò ń wúsọ mọ́ láyé Sulaimon yìí. ọ̀sẹ̀ làwọn kò sílé mi gbogbo wọn lọ́pẹ́lẹ́ mi lórí irọ́ lọ pa sílẹ̀ ṣoògùn owó irọ́ lọ pa ọjà tí mò ń tà irọ́ lọ òun ni pa gbogbo Jamiu ìgbẹ́ dàgbà. pọ̀mọ́ tí mò ń kiri látọ̀dún pé mo fẹ́ lọ kọ́ṣẹ́ ní ẹsẹ̀ mi dọ́ta ṣé gbà tí pẹ̀lú àwọn ọmọ mi ní ló sùúrù gbà tí kiri o. Yusuf lọ kọ́ṣẹ́ ṣé ń jẹnu ṣé yẹn mọ́ má máa sanwó ọ̀rọ̀ yẹn mọ́. Jamiu dáàdì ẹ̀gbọ́n máa ń sọ ọ ní kí ni mo rà lọ́wọ́ ẹ̀ wá síra ìlú ní kí ni olóyè kò fẹ́ ẹ̀yin sọ̀rọ̀ mi. náà ọ̀dà ẹ̀yin wà tí mọ́mí ẹ̀wọ̀ mi nìkan mo wá ẹjọ́ ẹ paralé àti wá kò wá ni. ọkùnrin tó wà nù wá ẹni ó fún yín náà bẹ̀ tógun nìyẹn fi ń bà mí ṣe. irọ́ lè pàǹtí irọ́ ni gbogbo kan tẹ̀ ń sọ. ó dàbí pé iṣu ti wà nù fámìlì yẹn. ẹ ní dààmú. ọtí ẹwù láti kékeré wa nìyá yìí ti ń dẹbi irú mo fẹ́ lọ́ọ́ ṣe ni agbójúbà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn ògùn táwọn òkú yẹ pé kíní ẹ̀yìn wọn lámọ́ á ní gbogbo àwọn ènìyàn bí ọ̀tá wa ṣùgbọ́n gbà tó yẹ ń yé wa bọ̀ bá a ṣiṣẹ́ mọ́ pé ìwà táwọn gangan wù wá ìwà tẹ́ pé ọmọlúwàbí ò gbọ́dọ̀ máa wù níta ni. bẹ́ẹ̀ni tẹ bá gbọ́rọ̀ tó sọ sí mi lórí fóònù. bẹ́ẹ̀ni mo ẹ̀ṣẹ̀ wá mọ̀ ṣé nígbà tí mo ní mi ò lọ skul mọ̀ ṣé ní ìyá ìmọ̀ àti mi mọ́nu lé ni pé bọ́dà mi tó sọ pé tóògùn mi bó ti ń bọ̀ èmi ò mọ̀ pọ́n ba ayé mi jẹ́ mo rò bóyá ń tún ayé mi ṣe ni. ṣé gbogbo ohun tó bá kinní yìí nígbà tó wà ń sisi ó máa ń fẹ́ wọ́ ẹbẹ bó ṣe wá ń fẹ́ wọ́ bó ṣe ń fẹ́ wọ́ fúnra ẹ̀ náà ló sọ mo forí ilẹ̀ tí máa wọ̀ sùn mo fi búra fúnra rẹ̀ ló sọ ẹ lọ gbá ẹ lọ àwo ó ti sáré lọ gbogbo ọ̀dọ̀ àwọn aláàfáà ládùúgbò bàbá tó sọ yí pé ẹbí wa yìí gangan bàbá yẹn ló wá padà lọ bá bàbá yẹn dẹ̀ ní ibẹ̀ ni gbogbo wa máa ń lọ sí bàbá yẹn jẹ́ bí àfà tó ń pawọ́dà bàbá tó pèlè bí wa tó lọ kọ́wọ́ rọ́bà. ilẹ̀ bí wa mo níbi bàbá. èmi ò mọ bó ṣe bàbá yẹn ṣá náà lọ bá bàbá yẹn wá ní kí ni mo rà lọ́wọ́ wọn ipe torí kí ni wọ́n ti ń kẹ́jọ́ mi wá tẹ́mi ò mọ̀ ń lé bàbá yẹn wá pe ọ̀rẹ́ mi kan pé kó pè mí wá mo wá lọ mo wá bá gbogbo wọn pátá níbẹ̀ àtọkùnrin kan tó wà ní ọmọ ìyá mi bí mo ṣe wá bá wọn níbẹ̀ lọ́ bá ń ṣe má jẹ́ ó pa mí o má jẹ́ ó pa mí bó ṣe pàyà Bọ́lá lé o má jẹ́ ó pa mí bó ṣe ṣe kinní kan ní eléyìí náà sọ pé ó ti fi súlẹ̀ ṣòdùn wọn wò mo lọ́lọ́run ò ní jẹ́ mo ní ibi tó fọkàn sí ọ̀nà onígbàbẹ̀ mo níbẹ̀ náà ló sọ yí pé kò gbọ́dọ̀ kú o tọmọ wà lọ́sípítù mo ní ó ní iye tọmọ mi ná mi lè jẹun atánjọ́ náà láti gbà tílẹ̀ ti mọ́ báyìí mi ì tí ì jẹun ọmọ mi. kí ló mọ ẹ lọ ṣọpẹ́ṣọ fún láì jẹ́ kó ọmọ yẹ mu ta ló ń rán ẹṣẹ́. ẹdú ọ̀rọ̀ kí ni ìgbìyànjú tẹ̀ ń ṣe láti rí ọmọ yẹn báyìí. àbí o tí wọ́n pè mí tọmọ yẹn kó lọ́dọ̀ mi ní on the 24 tó kó lọ́dọ̀ mi wọ́n yóò pè mí báyìí pé wọ́n rí ní owó dé mo dẹ̀ ṣe kí ni mo tún fi iṣẹ́ mo tán jẹ́ ni o mo fi iṣẹ́ pé kí n lè meet up kí n lè deliver àṣẹ yẹn sí mo wè lálẹ́ after one mo lọ deliver àṣẹ yẹn ọmọ yẹn látún padà pàjẹ́ pé mo wá pọmọṣẹ́ kan ṣọ ọ̀gbẹ́ni jẹ́ kájọ wá ọmọ yìí lọ ọmọ yẹn jẹ́ rílí wọn ọ̀rẹ́ mi yẹn à ń pè ní Charles àwa mẹ́ta ẹ̀ lájọ lọ lóru ẹ̀
mo á dé Ajégúnlẹ̀ police station láti Owódé yẹ láti fẹsẹ̀ rìn pé bóyá máa rí lá gbogbo nǹkan bíi after 11 tó fi wá àárín ìdúró di 12 o'clock sharp mo á wọnú station Ajégúnlẹ̀ gbà tí mo wọ station Ajégúnlẹ̀ mo complain fún woman tí mo bá lórí counter woman anytime tí lórí pé but kí n yìí wá fún bíi 3 days after 3 days pé kí n tún padà wá gbà tí máa padà lọ station ní 3 days yẹn mi ò bá woman yẹn ní counter ẹlòmíì ni mo bá níbẹ̀ ẹ̀yìn ìgbà yẹn náà ọjọ́ tí mò ń wo alágo kun òru èmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ ló sọ pé èbó mo sọ fún ẹ pé ọmọ yẹn ò ń gbọ́rọ̀ ọmọ yẹn kò lọ́rọ̀ gbọ́ kò ṣe kinní kan ìwọ ẹ ló ti rí yẹ ìwọ ẹ ló ti ṣe kinní kan èmi àti ẹ lájọ ń sọ̀rọ̀ lórí fóònù. bẹ́ẹ̀ tó ṣe operation fún Sulaiman ṣé màmá mọ̀. ọmọ kankan ọjọ́ tí mo kọ́ ọjọ́ tí mo kọ́ lẹ́yìn operation lọ post ẹ̀ gbèdé Kétu tí mo ní pé wọn náà máa yọ eyín ẹ̀ tágbélé ibi tí wọ́n ti tó ìṣiyọ eyín ẹ̀ wọ́n wá ní kó lanu wọ́n rí pé kò lè lanu wọ́n wá ní iṣẹ́ ìròyìn ṣiṣẹ́ táwọn lè ṣe àwọn ẹ̀gbọ́n náà jíwèé Gbàgádà General Hospital fún mi. ok ta ló tún wá pè lẹ́yìn màmá because pẹ̀lú bọ́lá ń ṣe dá màmá Ọlọ́run dẹ̀ bless wọn ṣùgbọ́n àwọn náà wọ́n bímọ táwọn wáyé àwọn náà wọ́n bí àǹtí wọ́n sì tún bí méjì míì lọ́jọ́ mẹ́rin Ọlọ́run ó ṣàánú wọn púpọ̀ inú mi dẹ̀ dùn ẹ pẹ̀lẹ́ màmá ò lè jẹ́rìí pẹ̀lú nature wọn. Is there any other person from the family tó pè bó o ṣe fẹ́ pè Basira torí nature Basira àbúrò Basira ọkùnrin kọ́ àtòbìnrin. lẹ́yìn operation ló lọ lẹ́yìn ìgbà tí òun ẹ̀ṣẹ̀ pè mí kò ń ṣe pé tó ṣe operation Alhaji wọ́n ti ṣe operation bí ọjọ́ 5 ló ẹ̀ṣẹ̀ pè mí. okay there is nothing bad in that Basira tó bá fi pé àbúrò òun ni tó fi pé ọkàn làwọn tó dẹ̀ gbé lọ hospital pé kóun save life ẹ̀ before kó tó pé it's another thing ó lè máa ṣe yẹn but ìgbà tí àwọn àbúrò ẹ̀ yòókù ti lọ wo ọmọ yẹn lọ hospital tí wọ́n dẹ̀ bá lọ hospital tí wọ́n rí pé lóòótọ́ ló wà lọ hospital tí wọ́n dẹ̀ sọ operation fún ṣé wọ́n confirm pé wọ́n sọ operation fún lóòótọ́. Alhaji bọ́rọ̀ ṣe jẹ́rìí nígbà tó fi operation yẹn ẹni sùúrù ọdún ẹ̀kọ́ ọmọ lọ́rùn wọn ò rí dókítà kankan wọ́n wé ẹ̀kọ́ ọmọ lọ́rùn kò sẹ́ni bọ́dì tó mọ̀ kó kẹ̀kẹ́ wá pàtì kó wá pe ọmọ yẹ̀ bíi bọ̀dà Kazeem yẹn kọ́ wá sọ fún wa nobody tó gbọ́wọ́ pé anybody. last for mọ́mí mi Asisat mo lè. láàrin àwọn ni o Alhaji láàrin àwọn anybody ò gbọ́nu family. àbúrò ẹ̀ Sulaiman yìí ló ń sọ pé òun ní 30,000 lọ́wọ́ ẹ̀ ni mo tún padà pé ipò òun kò fọwọ́ sọ́wọ́ ọmọ ẹ̀ olóhùn òpólẹ̀ aṣọ ọmọ yẹn olómadánú aṣọ ẹyọ kan lọ́mọ yẹn ń wọ̀ tí bá pa ọmọ ilé Mukaesi aṣọ ẹyọ kan lọ́mọ yẹn wọ aṣọ mi lọ́mọ yẹn mú ló ń wọ̀. ṣé mo ní máa pàṣẹ. ó lè wọ aṣọ mi ló ń sọ fún mi pé tóun bá lọ ó lè tún fọ́ nǹkan ọmọ lórí. ṣé o mọ̀ pé Jamiu àbí. bẹ́ẹ̀ sà. níbo Sulaiman wà. ibi tó wà ni ò yé mi. ṣé pé kó wọ mọ́tò. ṣé ó bá làákà ìmọ̀ ó lọ wọ́n discharge ọmọ lọ hospital ó wàá lè mú délé ara rẹ̀ ò tí ì yá kò tí ì wà òkè kódà kò mọ ìjọmọ 20 kó jẹ́ àgbàlagbà gan kó jẹ́ àgbàlagbà 50 wọ́n ṣe discharge lọ hospital ni ó yẹ kó o mú délé kó o fà léèyàn kan lọ́wọ́ kó o tó pé kó máa dá lọ irú kọ́ọ̀lù tí wọ́n ní ó pè nísìn àpérò ni o àsìkò òótọ́ ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà tẹ́jọ́ kúrò lọ hospital any other person rí kò sójú tó yẹ kó máa kẹ́ ń táìmì ẹjú kó mú délé lọ ṣe bọ́ọ̀lù ti bẹ́ẹ̀ wò ó dẹ̀ ti lálàáfíà. Alhaji kò tún pé bí kan dè ní pé kó tẹ máa jọ́dún ẹ̀kan ló ti sọnù ṣe bẹ́ẹ̀ bí ni wá kó jọ́dọ̀ mi gangan ó yẹ ká ṣáájò tí n bá pe Jamiu ìjà lóhun máa bá mi já lórí fóònù kò pé bọ́ọ̀ láyé fẹ́ wọ ọmọ yẹn dèní kó tó mo lọ pé mi ìfẹ́ kọ́lọ́pàá wá sílé mo lọ rìpọ́ọ̀tì ẹ̀ kò lọ ló mú mi dé bíbá yẹn Alhaji kò wá ọmọ yẹn kò wá lẹ́yìn kó post kó ṣe gbẹ kò wá kò sígbà tó kì í sí lọ́la kò wá ọjọ́ tí mo gbọ́ pọ́mọ yẹn ń ṣe gángan ṣe kan ẹ̀ ni mo bímọ àsìkò mi ọ̀dẹ̀ yìí tó. ẹni ọmọ tó ló ń ṣe gbọ́gbọ̀n Alhaji ọmọ tó ló ń ṣe gbọ́gbọ̀n ẹni tó rí a máa ń pe ọ̀bọ yẹn ní Ìdòwú ó ní òun gan ò rí ní àgbò yìí nìyẹn wà ló ti ń ṣiṣẹ́ bí iṣẹ́ àgbèrò ó níbi tí òun jókòó sí àwọn mẹ́ta pé wá bóun ni bọ́dádò ṣẹ́ ẹ̀ mọ òun ni kinní kan ó wá rí pé òun wá rò pé àwọn tó wá jókòó tí wá lọ pé ṣé òun mọ̀ ni ó ní òun ò mọ ọ̀bọ yìí létà ló wá sọ bọ́dádò ẹ mú gbé wá dárúkọ wá nígbà pé màmá ẹ mú láwórí gbé dárúkọ àwórí yẹ tó wá sọ pé ẹ filẹ̀ o àbúrò òun ni àbúrò ibi tó dárúkọ ẹ gbé wá ní àbúrò ọ̀pọ̀ gbé dárúkọ àbúrò ọ̀pọ̀ ẹ̀yẹ mọ̀ mí sí ọ̀pọ̀ gbé ní ọ̀pọ̀
bí ọjọ́ tí yẹ dé ìyẹ́dẹ̀ weekend náà ló máa wá ọjọ́ tí yẹ dé báyìí ló sọ fún mi pé ọ̀pọ̀ kìíní kan lòun náà fi gbọ́ o ẹni tó sọ fún mi ní ẹ̀gbẹ́ bóyá sọ fún mi pé òun rí ọmọ kan Sùláìmọ̀ àbúrò àkàn mo ní à ń wà kò síbi tí mo tí ì wá ni mo ti lọ. níbo lọ wá dé níbo lọ wá dé. kò wá o ọwọ́ àbúrò mi lọ lọ́jọ́ kejì. Calm down.